Èèyàn léèwọ̀ lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist ti tẹ̀ ní bí a ṣe gbọ́ o. Wọ́n ní àwọn olórí wọ́n ní wọ́n bú sẹ́kún nígbà tí wọ́n dé pálásì kábíyèsí tí wọ́n bá kábíyèsí tí kábíyèsí ti lọ sí royal mansion. Bí a ṣe gbọ́ wọ́n ní meeting pẹ̀lú kábíyèsí. Wọ́n ní wọ́n dẹ̀ wá sí inú pálásì láti rí kábíyèsí. Wọ́n ní gbogbo wọn ti ró dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́. Èyí tó ti fi powder pojú ti fi pojú, èyí tó ti fi làálì sójú ti fi sáyé ojú, èyí tó ti gbọ́n ti ró àpamọ́jú sójú wọ́n ti gbọ́n sójú. Ẹ mọ̀ pé ilé ọlá ó níyọnu, ilé olórogún dẹ̀ ni oníkálukú máa ń du tiẹ̀ ni. Wọ́n ní bàbá wọ́n ti gbọ́ gbogbo nǹkan tó ń ṣe sára pátápátá. Wọ́n ní gbogbo ẹ̀ ní bàbá wa Erin láti gbọ́. Wọ́n ní bí bàbá wa Erin ńlá ṣe gbé báàgì wọn nìyẹn o, tán ya gba Èkó lọ ní Lẹ́kí lọ́dọ̀ ìyàwó wọn. In fact gan bá tiẹ̀ ṣe gbọ́gan wọn láwọn náà lọ gbé ìyàwó wọn mọ́mì Tadé ní káwò ní Àkúrẹ́ lọ sí royal mansion. Wọ́n ní bó ṣe gbé Èkó lọ nìyẹn tí wọ́n lọ spend time pẹ̀lú ìyàwó wọn. Wọ́n ní ìgbé yìí wọ́n ló pọ̀ fún àwọn olórí. Wọ́n náà sunkún báyìí. Wọ́n ní ojú wọn ó fẹ́ yọ̀bọ̀lẹ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin náà mọ̀ wípé àtìgbà tí kábíyèsí ti lé gbogbo wọn lọ sí olórí mansion ni igbe ẹkún ti gba ẹnu wọn. Wọ́n ní everyday ni wọ́n ń rojọ́. Ẹni tó ní lọ́kì nínú wọn ó ní Sisi fashion nítorí pé òun ra ilé sí Ìkòyí ntì. Ṣùgbọ́n àwọn yòókù tí wọ́n fún ní open check pé kán ra lé tán fagídí yọ tí wọ́n ra lé. Dr. Elizabeth kábíyèsí ra lé fún wọn, then àǹtí wa chọ́ọ̀chì àwọn náà ra lé. Wọ́n láwọn tó kù agídí náà fi ṣe. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti ra lé, wọ́n ti á kọ́kọ́rọ́ lé wọn lọ́wọ́. Wọ́n ní gbogbo wọn bá ró dẹ́dẹ́dẹ́ náà bá wá sínú pálásì o. Wọ́n ní dídé tó máa dé sínú pálásì báyìí wọ́n ní bàbá wa Erin ńlá wọ́n ti gba Àkúrẹ́ lọ, wọ́n lọ gbé ìyàwó wọn lọ sí royal mansion ní Èkó. Wọ́n lọ jayé ọba. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àwọn olórí ṣe dénú pálásì báyìí tán ti ró dẹ́dẹ́ tán ti kàn dúdúdú. Èyí tó ti wà làálì sójú wà sójú, èyí tó ti tọ́ ti ró ti tọ́ sójú, èyí tó ti kun powder. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo wọn ìfẹ́ kábíyèsí náà ń wá. Wọ́n ní bàbá wa ti gbọ́ o. Wọ́n ní ìyá ẹ onífá ó ti sọ fún kábíyèsí gbogbo nǹkan tó ń ṣe sára pátápátá. Tó bá jẹ́ pé gist yìí ò tọ́ ni ò bá ṣe gbọ́ nǹkan tá a gbọ́ làwa sọ fún yín. Ṣé mọ̀ pé mi ò bá kábíyèsí gbénu palace, ṣùgbọ́n tá a bá ti gbọ́ any gist àwa máa ń mú wá, máa ń torchlight sí ni. Wọ́n ní gbogbo ẹ̀ náà ti gbọ́n sára o. Wọ́n ní bí kábíyèsí bó ṣe rọra gbé báàgì wọn nìyẹn. Tán gba Àkúrẹ́ lọ, tán lọ gbé mọ́mì Tadé ní káwò, tán gbé wọn lọ sí royal mansion, tán lọ jayé ọba. Wọ́n nígbà táwọn olórí dénú palace wọ́n náà ti jókòó. Wọ́n ní bí personal assistant kábíyèsí bó ṣe wá bá wọn nìyẹn pé bàbá ò sí nílé o, bàbá ti travel.
wọ́n ní ẹkún ni wọ́n ní ṣe náà ń wa ẹkún mu gẹ́gẹ́ bí gàrí wọ́n ní ẹkún náà sùn ó wípé kí ló dé tí kábíyèsí máa ṣe yìí fáwọn ẹ̀dẹ̀ mọ̀ pé bóyá nǹkan míì wà tó yẹ pé tán ti fi sára tán ti ní pé wọ́n gbọ́dọ̀ lò fún bàbá wa tipátipá ọlọ́run má jẹ́ kó backfire ní báyìí wọ́n lẹ́kọ̀ọ́ yìí pọ̀ wọ́n ní bí wọ́n ṣe ní kán máa lọlé wọn nìyẹn tí kábíyèsí bá dé wọn á ránṣẹ́ sí wọn ẹ̀yin èèyàn lé nǹkan tó fi ní kó dáa kéèyàn dúró tásìkò tiẹ̀ nìyẹn kéèyàn má lọ gbọ́kọ lọ́kọ kéèyàn dúró tásìkò tiẹ̀ kéèyàn fẹ́ ọkùnrin tó máa nífẹ̀ẹ́ tọkàntọkàn kéèyàn fẹ́ ọkùnrin tó yẹ pé ó máa nífẹ̀ẹ́ tó dẹ̀ máa dúró tì ṣùgbọ́n àwọn olórí ó ní nǹkan tán bá wá sí inú pálásì kábíyèsí wa kò ń ṣe pé bóyá à ń disrespect èèyàn kankan nǹkan tá a gbọ́ la wá sọ lórí channel yìí nǹkan tá a bá gbọ́ àwa máa sọ nǹkan tá a bá gbọ́ a máa sọ bá a ṣe gbọ́ la mú wá fún yín ẹ̀yin ará ilé wọ́n ní bí gbogbo wọn ṣe gba ilé wọn lọ nìyẹn o wọ́n ní tí bàbá wa wà ní royal mansion tó ń jayé ọba tá a bá tún gbọ́ update lórí gist yìí a máa mú wá fún yín a dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa òkè òkè ní ọlá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.